Ẹ kú àárọ̀ o, ẹ káàsán o, ẹ kú ìrọ̀lẹ́ o, ẹ káalẹ́ o níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa ní orúkọ Jésù. A kí yín pé lórúkọ Jésù yóò dára fún yín. Ní orúkọ Jésù, Baba wa t'Ọlọ́run wa, à ń lọ sínú ọ̀rọ̀ rẹ. A fẹ́ kí ìwọ tìkára rẹ bá wa sọ̀rọ̀, kó sì fi ọ̀rọ̀ rẹ yé wa, kó fi fún wa ní ìyè lópin gbogbo kí gbogbo adé alábùkún fún torí ta gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo kí gbogbo wa ní orúkọ Jésù. Mo gbàdúrà wípé yóò dára fún wa. Lónìí yìí, àkórí ọ̀rọ̀ kan ni ẹ̀mí mímọ́ béèrè lọ́wọ́ mi. Ó sì ní kí n béèrè lọ́wọ́ gbogbo wa ní ìbéèrè yẹn. Ìbéèrè náà dẹ̀ ni wípé ǹjẹ́ òtítọ́ ni wípé kò sí ènìyàn rere mọ́? Ǹjẹ́ òtítọ́ ni wípé àwọn ènìyàn Ọlọ́run ti tán? Ẹ rí wípé ọ̀rọ̀ kan wà tó jẹ́ wípé ó pọ̀ láwùjọ yìí. A máa ń sọ ọ́ níbi gbogbo. A ní, kò sí èèyàn mọ́. Èèyàn ti tán. Èèyàn ti tán. Èèyàn ti tán. Ìyẹn wá yẹ ká máa béèrè wa léèrè ìbéèrè kan wípé, ǹjẹ́ òtítọ́ ni wípé ènìyàn ti tán? Tó bá jẹ́ wípé ènìyàn ti tán lóòótọ́, àwọn ẹni ìwà bí Ọlọ́run ti tán lóòótọ́, èyí lèyí ń sọ fún wa wípé ìṣòro wà. Tí ìṣòro bá wà, ìyẹn ń jẹ́ kó yé wa wípé èmi àti ìwọ olùgbọ́ mi, olùwòran mi lénìí, èyí túmọ̀ sí wípé gbogbo wa yẹ ká wá lọ sán tòbí wa níbi tó ti le. Ìyẹn jẹ́ kó túmọ̀ sí wípé bóyá èmi àbí ìwọ náà àìṣe ènìyàn Ọlọ́run. Òtítọ́ tó dájú ni wípé ènìyàn Ọlọ́run pọ̀ káàkiri àgbáńlá ayé. Kò sí bí orílẹ̀-èdè ṣe wù kó burú tó àbí ìran kan ṣe wù kó burú tó, Ọlọ́run ní àwọn ènìyàn rere rẹ̀ láàárín àwùjọ ènìyàn. Ẹ jẹ́ ká sáré wo ìwé Sáàmù, orin Dáfídì, orin 12, ìlà kìíní. Ó sọ wípé, gbà ní Olúwa nítorí àwọn ẹni ìwà bí Ọlọ́run dásẹ̀, nítorí àwọn olóòótọ́ dásẹ̀ kúrò nínú àwọn ọmọ ènìyàn. Ọba Dáfídì ló kọ Sáàmù yìí nígbà tí nǹkan le fún torí àwùjọ àwọn ènìyàn bí àwọn ènìyàn búburú ṣe pọ̀ tó. Ó dùn dé àyà ṣùgbọ́n parí ẹ̀ sí wípé àwọn ẹni ìwà bí Ọlọ́run nìkan ló lè rí ìfọ̀kànbalẹ̀ nínú Ọlọ́run. Jẹ́ kí n sọ nǹkan kan fún ìwọ olùgbọ́ mi. Kò sí bí ìran kan ṣe lè wù kó le tó, Ọlọ́run ní àwọn ènìyàn tirẹ̀. Ṣùgbọ́n tó wá dára náà ni wípé ènìyàn búburú ò lè rí ènìyàn rere bá ṣe pọ̀. Torí bí Ọlọ́run ò lè fi àwọn ènìyàn tiẹ̀ kó fi wọ́n lé àwọn ẹlẹ́ṣẹ̀ lọ́wọ́. So tó bá ń sọ wípé ènìyàn rere ti tán, ènìyàn búburú ló kù, ìyẹn túmọ̀ sí wípé bóyá ènìyàn burúkú ni ìwọ olùwòran mi àbí ìwọ olùgbọ́ ọ̀rọ̀ yìí. Torí wípé Ọlọ́run ò lè darí ènìyàn rere sọ́dọ̀ ènìyàn búburú. Ọlọ́run ò lè darí ènìyàn rere sọ́dọ̀ ènìyàn búburú. Tó bá yẹ pé ènìyàn búburú lòun rí, ìyẹn túmọ̀ sí pé wo ara rẹ jinlẹ̀ kó tètè yí padà sọ́dọ̀ Ọlọ́run, kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ lórúkọ Jésù Kristi. Yóò dára fún ọ, ó sì jẹ́ ẹni rere. Ẹ ṣé.